san lọ́wọ́ owó ìyá kí lásán fún mi lọ́wọ́lọ́wọ́ èèyàn kúlẹ̀ blẹ́tọ́ àṣewọ́ ẹni sànúwà ẹgbẹ́ sókè ọba tí mo tòjò ń jẹ́ ẹni sànúwà olówó ìyá kí ọba tí mo tòjò ń jẹ́ torí pé ayé ìgbáyé ẹ̀gbọ́n mi àdúrátì aṣèbí náà jẹ́ yẹ̀yẹ́ ẹgbẹ́ sókè ọ̀pẹ́ lọ́wọ́ pẹ̀lẹ́ ẹjọ́ ṣe náà wà lọ ọlọ́nìbàrátì tó bá jẹ́ bẹ́ẹ̀ ọlọ́lọ́kùn ní ìgbé sókè mo ti ráká mọ́ tẹ́nu mọ́mọ́. Torí èmi náà ti rí 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 bóyá mo ní kí ni wọ́n rí o ti rí ohun tí máa fi bàtà rí ọ̀la ní bá ti. Ẹgbẹ́ ẹ̀yin òkè kéékèèké tí ẹgbẹ́ ti ń bọ́lá òkè àpáta bìtì àtọ́bàbà ámẹ́lì kan ní bàbá òkè àpáta.
ṣe wà lẹ́bí ẹ sí ó tiẹ̀. Agatha is on being a tall girl. Ìyanu rẹ̀ yí ayé ká. Mo bá nínú ẹ̀rí àwọn ènìyàn mímọ́. Èmi gangan rí ìtàn orí nínú ìtàn. Gbogbo iṣẹ́ rẹ̀ dáadáa ni. Èmi tí ó dáadáa ni. Ọkùnrin tí ó dáadáa ni. Àwọn obìnrin tí Ọlọ́run dá. Ìlú ìfẹ́ gángan dáadáa. Ọlọ́run fìdé sáyé wí bẹ́ẹ̀ ni ṣé wọlé pé mo ṣe ti Jésù ìfì ìgbòho. Ìrètí pípẹ́ jù. Ọlọ́run mi fiyèsí. Ọlọ́run mi fiyèsí.
ló lè ṣe kẹ́mi olódùmarè àjùbẹ́ bá sí. Solicitor, protector, promoter, 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 just for the promoter, protector, provider, what's your power? Only do your Just